ọmọ Nàìjíríà ẹjọ́ ìgbà mi èmi ni mo bímọ fún bàbá Jama, èmi ni mo bímọ fún Shanko Rasheed. ọmọ mẹ́ta ni mo bí fún. Jama ni first born mi. Jama sick nítorí ìgbà tí mo October 11 mo ní accident. So ìgbà tí mo wá ní accident tí mo ṣe wá ní accident ní October 11, ìgbà tó di mo ṣàdélé tán, ìgbà tó wá di on the 26 ni Jama wá ẹni bàbá Jama, torí mi ò ṣiṣẹ́. Mo ti máa ń bẹ Ọlọ́run pé nǹkan tí mo máa tí mi nílé máa ṣiṣẹ́ torí ẹsẹ̀ mi kọ́ sí accident. So àti ìgbà tí mo ti ní accident lẹ́rú tí ń bà mí pé báwo mo ṣe fẹ́ máa bọ́ àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta tí mo bí. So ìgbà tó wá di on the 20 ní October yẹn ni bàbá Jama wá wálé tó dá máa wá ń béèrè owó pé kò sí táwọn ọmọ yìí máa jẹ nìkan. Èmi ni mo ń ṣe everybody náà, èmi ni mo máa wọ́n bá ti bá ní làwọn ọmọ mi lájọ máa manage tó bá mú wá tó bá dẹ̀ mú wá la máa gbà. Ṣé rí ìwọ ọkùnrin tó bá mu ọtí mú níwọ̀nba, because tí nǹkan kan bá padà máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ kọ́ mọ̀ jẹ́ pé ọtí tó mu yẹn ni wọ́n á fi jọ́ọ̀gì ẹ̀. Ìwọ ọkùnrin tó mu sìgá mú níwọ̀nba, ìwọ ọkùnrin tí ò ń ṣe àgbèrè sí níwọ̀nba, because tí nǹkan kan bá padà ṣẹlẹ̀ sí ẹ pẹ̀lú tó ṣẹlẹ̀ sí irú Shanko tíyàwó ẹ̀ ń sọ yìí, òní wọ́n padà fi jọ́ọ̀gì ẹ̀ tó bá padà yá pé nǹkan tó mu yẹn ló fa sábàbí nǹkan tí ó ń ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jáde nípa ọ̀rọ̀ Shanko Rasheed àti ìyàwó ẹ̀ pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí. Lákọ̀ọ́kọ́ náà, Shanko jẹ́ ẹnìkan tó jẹ́ pé kò kí n fi fámìlì ẹ̀ ṣeré, ẹni tí mo súnmọ́ dáadáa ni. Kódà àwọn èèyàn ti ń sọ fún mi wípé kí n jáde lórí ọ̀rọ̀ yìí pé ṣebí wà tí Shanko Rasheed jọ súnmọ́ra yín dáadáa. Shanko Rasheed òkè tó fi dórí Jama tó kú yìí, tó fi dórí Princess àti kẹta, tó fi dórí ìyàwó ẹ̀. Kódà bí Shanko Rasheed bá travel, ṣe mọ̀ wípé àwọn olórin wọn lè ṣàdédé. Àwọn kan wà tó jẹ́ pé inú àwọn ọkùnrin, ṣẹ́rẹ́ àwọn ọkùnrin ẹ̀kọ́ kan wà tó yẹ ká máa kọ́. Ó dà pé ayé tá à ń lò lọ nísìnyí, ayé wípé tá bá ti ń ṣe nǹkan fún ìyàwó wa kó máa ní àkọọ́lẹ̀, tá bá ti ṣe nǹkan fún ìyàwó wa ká máa ní àwọn ẹlẹ́rìí, kódà kọ́ mọ́ máa jẹ́ ẹlẹ́rìí, kọ́ lọ́ mọ́ fi kú pọ̀ mọ́ wa, kó mọ́ fi kú pa wa náà. Ayé ti dáyé wípé bí kankan bá ti ṣẹlẹ̀ báyìí, ìyàwó sáré gba social media lọ, a sáré lọ bá orúkọ ọkọ ẹ̀ jẹ́ pé ó sì báyìí, kò fẹ́ mọ orú èèyàn tó jẹ́ láti bring it down. Ẹ wá ní wògbà tí ọkùnrin ti ń ṣe dáadáa bọ̀ fún yín, bóyá dáadáa kan tó kàn kù díẹ̀ káàtó, ṣé yóò wá wu Shanko Rasheed kọ́ àkọ́bí ọmọ rẹ̀ kú ni? Ẹ wá ní kò tọ́jú ọmọ, ẹ wo àkọ́bí ẹ̀ Jama tó kù yìí, ẹ wo ẹlẹ́ẹ̀kejì, ẹ wo ẹlẹ́ẹ̀kẹta, kò sí kankan nu wọn tí ẹ máa rí àwọ̀ ọ̀yà lára wọn tó dórí ìyàwó. Shanko Rasheed kò lè máa fi owó oúnjẹ ojoojúmọ́ lẹ̀ because iṣẹ́ tó gbà ó lè travel oṣù kan. Ẹ wo àwọn òṣèré tíátà míì, ẹlòmíì láàrin oṣù kan kò ní délé, gbogbo aṣọ tí wọ́n wọ̀ ó wà lẹ́yìn bùtù wọn. Drakina máa gbé aṣọ lọ fẹ́lòmíì ní location tó bá wà. Shanko Rasheed àwa ìgbà míì ó lè send 300,000, 200,000, 500,000 owó oúnjẹ síyàwó ẹ̀ ńlé. Ara oúnjẹ dání á sì gbogbo ẹ̀ kò fi kankan ṣeré nù wọn àti ìyàwó àtọmọ. Débi pé nígbà tí wọ́n kó lọ sí agbègbè kan tán ní Ìdòwú Ẹ̀gbá, tá bá lọ sọ́nà Ìgàndò, ó gba ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀, owó tó ná sínú ṣọ́ọ̀bù yẹn ó máa tó 300 million tó ná sínú ṣọ́ọ̀bù yẹn, bó ó rajà jẹnẹrétọ̀ kankan, bó dẹ̀ sí ń rà sílé náà nìyẹn, ó máa tún lé sí. Bẹ́ẹ̀ bá wo Shanko Rasheed, ẹ rí wípé tiẹ̀ tún dá yàtọ̀ nínú àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ń fújì tí wọ́n ń kọrin láti jọ wà tipẹ́, because ó jẹ́ nìkan tó mọ nǹkan tó ń ṣe. Bíjà bá wá dé, àwọn nǹkan tí ọkọ ń gbà tó ń ṣe ìyàwó wa ní sọ, àwọn nǹkan kan tí
ó wá kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ ayé wọn lẹ́wàá fi dojú ìjà kọ ọkùnrin nígbà tí ìjà bá dé láàrin yín. ẹbí léèrè wípé kí ló fa sábàbí tí Sanko fi kúrò ńlé, ẹbí ìyàwó Sanko léèrè. lọ́jọ́ tí Sanko máa kúrò ńlé, aṣọ kan ẹ̀wù kan aṣọ kan ṣòkòtò kan ló mú kúrò ńlé, ó dẹ̀ bọ́ sínú mọ́tò ẹ̀, ó dẹ̀ get out. kí ló fà á? sí Sanko wá dájú, sọ́mọ wá dájú débi wípé kọ́mọ rẹ̀ àkọ́bí ọmọ rẹ̀, even kó jẹ́ kó mọ̀ jẹ́ àkọ́bí gan, kéèyàn bímọ gbá gan, kò lè gbàdúrà kí kankan kú nù wọn. ṣá wá gbàdúrà kọ́mọ òun kú ni? ẹ béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé kí ni nǹkan tó ṣe, kí ni nǹkan kọ̀kọ̀ tó ṣe tọkọ ẹ̀ mọ̀. ó ní ọkọ ò dáa, ó bímọ kínní, ó dẹ̀ lọ. ó ní ọkọ ò dáa, ó bímọ kejì, ó dẹ̀ kúrò ńbẹ̀. ó ní ọkọ ò dáa, ó dẹ̀ bímọ kẹta, ó dẹ̀ sì wà lọ́dọ̀ ẹ̀. because àwa bloggers tí a pàápàá jùlọ bóyá àwa tá a bẹ́ẹ̀ ṣe kó yẹn, ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ ń sọ pé ó ṣe gbá ọ̀sà o, ẹ jẹ́ ká máa béèrè ìwádìí dáadáa ká tó máa sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tábà sọ, ká sì máa tọrọ àforíjìn. Jamal tó kú àkọ́rí Sanko Rasidi ni ní Jamal tó kú, àkọ́bí ọmọ Sanko ni. sínú Sanko sínú ẹ̀ máa dùn kí ó fọwọ́ ara ẹ̀ gbọ́mọ ara ẹ̀ sí ni. ẹ wo ohun tó kọ, ẹ rí i pé kò sọ̀rọ̀. Sanko Rasidi ò dẹ̀ níyàwó méjì, kò níyàwó mẹ́ta, ju ìyàwó ẹ̀ kan ṣoṣo yìí lọ. ẹ lọ ṣèwádìí dáadáa. Sanko ò níyàwó méjì, kò níyàwó mẹ́ta, kò dẹ̀ níyàwó tó bá dẹ̀ kò dẹ̀ sí láti ayé àtijọ́ náà tí wọ́n sọ pé tí tó bá ti tó stage kan wọ́n máa ba ìyàwó nú jẹ́ pé ọkọ rẹ̀ bímọ, ó ti níyàwó kan bì kan, nǹkan téèyàn ò fojú rí téèyàn wà sí torí ẹ̀ banú lé ara ẹ̀ jẹ́ pé ọkọ rẹ̀ fẹ́yàwó kan bì kan, ó bímọ. kò dẹ̀ sí obìnrin kankan tó jáde pé Sanko òun lóyún fún Sanko tàbí òun bímọ fún un lẹ́yìn ìyàwó ẹ̀ nìkan ṣoṣo tó fẹ́, kò níyàwó kankan kọ̀rọ̀. kò dẹ̀ sí gbogbo ibi tí wọ́n bá ti ń dé, Sanko Rasidi máa ń tọ́jú ìyàwó ẹ̀, á dẹ̀ tọ́jú àwọn ọmọ. ẹ béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ padà pé kí ni nǹkan tó ṣe. torí Sanko ìfà àwọn ọmọ ẹ̀ sí rí. ẹni kí ló ṣe, ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tí Sanko fi kúrò ńlé. ìwọ nìkan ló fẹ́. ṣùgbọ́n gbogbo tí èèyàn bá ti ń ẹ wo àwọn ọmọ ẹ̀ dáadáa, gbogbo tí èèyàn bá mu kéèyàn máa mú níwọ̀ntúnwọ̀nsì. gbogbo tí èèyàn bá ń jẹ, bóyá gbèrè lèèyàn sí ni, bóyá ọtí ni, bóyá sìgá ni, ẹja máa ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. bìkọ́ tó bá ti pọ̀ jù, lọ́jọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́dà, wọ́n ní nǹkan tó ń ṣe yẹn ló pa á, wàá nìkan tó ṣe yẹn ló affect ẹ. ẹ béèrè lọ́wọ́ ẹ̀. part 1 lélẹ́yìí. àwọn ọ̀rọ̀ míì sì tún kù lẹ́yìn láàrin Sanko Rasidi àti ìyàwó ẹ̀. ṣùgbọ́n ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ìyàwó náà kóun náà dáhùn pé kí ni nǹkan tó ṣe. because Sanko sàn ra ọjà sínú ó rajà sí ṣọ́ọ̀bù ẹ̀, tó fi dé ilé yóò ra oúnjẹ sílé, ó máa ra gbogbo nǹkan sínú ilé. ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀, kí ni nǹkan tó ṣe tí Sanko fi kúrò nínú ilé. because Sanko jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ gidi, ó nífẹ̀ẹ́ gidi, ó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀. kò jẹ́ bó ṣe jẹ́. Ọlálékan Àyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ mi. bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin, Òjò Pàṣẹkẹrẹ mọ́dẹ wọn Àtìbà, Ifábùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ̀là, ẹ fẹ́ bọrí, ẹ fẹ́ bọfá, ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn, iṣẹ́ yín ò lọ déédé. àìmọye àwọn babaláwo èké náà kún social media, ṣùgbọ́n táwọn bá ti polówó legit ni, confam ni, àpáti wèrè. ẹ kàn sí bàbá yìí, Ifábùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ̀là. ẹ ṣeun o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ́ ilé
ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifá Bùkọ́lá Ifá mi ìgbèrú bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kárọ̀ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló ń lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.